Òní ni ọjọ́ Ẹtì, ọjọ́ karùndínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí a tẹ́wọ́ olùṣọ́ àgùntàn yín náà Kádéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni òmìnira kúrò lọ́wọ́ ègún ìrandíran. Apá kìíní. Àkọ́sórí wa wà nínú ìwé Jòhánù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹrìndínlógójì, eléyìí tí ó kà báyìí pé nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Bíbélì kà wà nínú ìwé Kólósè orí kejì, ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkarùndínlógún. Lónìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń jìyà lọ́wọ́ ègún ìrandíran. Wọ́n ń tiraka láti ṣe àṣeyọrí lójoojúmọ́, ṣùgbọ́n ó dàbí ẹni pé agbára tó lé ń dènà wọn lọ́nà. Tí èyí bá jẹ́ ìtàn rẹ, ó kéde òmìnira lónìí ní orúkọ Jésù. Tí o bá ṣe àkíyèsí àwọn àfijọ́ òdì nínú ìdílé rẹ tí ó jọ pé ó kọjá agbára ẹnikẹ́ni, ó ṣeé ṣe kó jẹ́ pé ègún ìrandíran ń ṣiṣẹ́ lọ́wọ́. Ohun kan nípa àwọn ègún ìrandíran ni pé àwọn ẹ̀mí èṣù tó ti kọ́ ibi gíga sínú ìdílé náà ló máa ń ṣe alábòjútó wọn. Nítorí bí agbára wọn ṣe pọ̀ tó nínú ìdílé náà, ọ̀pọ̀ àwọn ènìyàn nínú ìdílé náà yóò padà gbà fún ègún náà. Wọ́n rí àtúbọ̀tán ègún náà gẹ́gẹ́ bí ìpín wọn, torí náà wọn kò ní gbìyànjú láti bá a jà. Nígbà tí Mósè pa ará Íjíbítì kan láti gba ará Ísírẹ́lì, àwọn ará Ísírẹ́lì kan náà ló dá a lẹ́bi tí wọ́n sì tú àṣírí síta. Wọ́n ti yọ fẹ́ pẹ̀lú àwọn amúnisìn wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń jìyà, wọ́n tún bá Mósè jà nínú aginjù ní ọ̀pọ̀ ìgbà nítorí ó tú wọn sílẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa oúnjẹ ní Íjíbítì àti àwọn ibojì. Dájúdájú wọ́n ti gbà láti kú sínú oko ẹrú wọn torí inú rẹ̀ ni àwọn bàbá wọn kú sí. Ìfipámúni èṣù ti wọ inú ọkàn wọn lọ. Olùfẹ́, tí o bá ṣàkíyèsí ìṣẹ̀lẹ̀ ibi nínú ìdílé rẹ, jọ̀wọ́ má ṣe rí gẹ́gẹ́ bí ohun tó yẹ kó rí bẹ́ẹ̀. Má ṣe jẹ́ kí àwọn ègún náà lágbára lórí ọkàn rẹ. Ní ìpinnu láti bọ́ kúrò lọ́wọ́ wọn. Bàbá rẹ, ìyá rẹ àti àwọn tó jù ọ́ lọ tilẹ̀ ní ìrírí rẹ̀, ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé ìwọ náà gbọ́dọ̀ ní ìrírí rẹ̀. Arákùnrin kan wà tó jẹ́ ẹni ọ̀kàndínlógójì tí ó sì fẹ́ di 40 ọdún. Ó wá sọ́dọ̀ mi fún àdúrà. Ó sì wí pé kò sí ọkùnrin kan nínú ìdílé rẹ̀ tí ó kọjá ẹni 40 ọdún. Ó ní òun ni ọkùnrin tó dàgbà jù nínú ìdílé náà. Nígbà yìí ó fẹ́ di 40 ọdún. Ẹ̀rù ń bà á pé òun yóò kú. Ìdí nìyẹn tí ó fi wá bá mi. A gbàdúrà, ó sì wà láyé títí di òní. Lẹ́yìn 30 ọdún sí i, tí kò bá kọ̀ jálẹ̀ láti jẹ́ akópa ègún ìrandíran inú ìdílé rẹ̀, tí ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lórí ikú rẹ̀, kò ní rí òmìnira. Tí o bá sì ti ṣàkíyèsí ègún ìrandíran nínú ìdílé rẹ̀, jọ̀wọ́ ara rẹ fún Ọlọ́run lónìí. Kọ ojú ìjà sí èṣù, òun yóò sì sá fún ọ. Èyí wà nínú ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 7. Kókó ọ̀rọ̀: mo gba àṣẹ lórí ayé mi. Mo fọ́ gbogbo ilé agbára tí èṣù ní lórí ayé mi ní orúkọ Jésù. Àmín.